Bismillahir Rahmanir Rahim. Ìjímèrè tó ní bí ìpín ṣe pọ̀ tó lójú òun lòun ṣe fẹ́ yọ ẹ sọ fún un pé yóò fọ́ rẹ̀ lójú o. N ló fi jẹ́ pé a kì í fi bóńgbẹ ṣe ń gbẹni tó mu omi ká má bàa mu tí ò dáa pọ̀ mú mi. Èèyàn ò sì gbọ́dọ̀ fi bí ọ̀rọ̀ ṣe ń dùn sọ̀rọ̀, ìsọkúsọ ni ó sọ. Bá a ṣe lè fi bí ejò ṣe gùn tó dáná ẹ̀ ká má bàa súnlé. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ìmáàmù Tọ́lhà, ẹ mà ṣe dà. Ta ni ó sì wá sọ pé ẹ ṣe dà ládùúrà níyàn rẹ̀ yìí? Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé a kì í fi bọ́rọ̀ ṣe ń dunni sọ̀rọ̀. Èyí ó sọ sọkúsọ. Ìsọkúsọ yìí sì tún ọ̀rọ̀ ṣe, yìí ba ọ̀rọ̀ jẹ́ ni. Ìyẹn ni ìmọ̀ràn tí mo fẹ́ kí gbogbo ẹni tí bá ń dá sọ̀rọ̀ náà ká yẹ̀ wò. Ọgbọ́n téèyàn gbọ́n tó gbọ́n táyé wá ń kí epo gbọ́n bó ṣe gbọ́n tó yìí ọ̀rọ̀ rẹ̀ ń dàrú ni. Kẹ́ni tí wọ́n sọ pé ó gbọ́n òun ó kíyèsí, kó kíyèsí agọ̀ téèyàn gọ̀ tọ́rọ̀ fi nítumọ̀. Alágbájá ń gọ̀ ọ̀rọ̀ rẹ̀ sì ń tò, ẹ kíyèsí o. Béèyàn bá lu ọgbọ́n títí ò fún ní rìsọ́ọ̀tì ìdùnnú, kó tráì agọ̀ wo. Ṣé agọ̀ tó fún yàn ní rìsọ́ọ̀tì ìdùnnú àtọgbọ́n tí ń tini sínú wàhálà, ẹ dákun èwo lọgbọ́n nínú méjèèjì? Ẹ ṣaláìmọ̀ kí wọ́n yí ọkọ wọn padà ni. Òmùgọ̀ a máa dọ́gbọ́n. Béèyàn bá pé lórí títí tí ò wá lónímọ̀ràn rẹ̀, bí ìgbà tó rí ò pé náà ní olùayé. Onímọ̀ràn rẹ̀ ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá. Ẹni tó fẹ́ gbìjà ìmáàmù Tọ́lhà Yunus adamallahu hayatahu, ìmáàmù lẹ fẹ́ gbìjà lẹ wá ń kọlu ọba Ghandi, ẹ jẹ́ á kíyèsí. Ìbí ọ̀rọ̀ gbọ̀nà bẹ̀yẹn kò tún ọ̀rọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń bú ìmáàmù, yẹpẹrẹ ìmáàmù ìlú nítorí pé ẹ fẹ́ gbìjà ọba Ghandi, ẹ tún ọ̀rọ̀ ṣe, wàláhì ń bọ̀rọ̀ jẹ́ ni. Ní ló fi jẹ́ pé bàbá wa ọba ni mò ń bá sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Ìmọ̀ràn mi sọ́ba Ghandi, aláyélúwà Ṣọ̀ún ti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run má bọ̀dá yín jẹ́, má dàgbàrú máa yín lọ́wọ́ o, má sọ ládi ìtàn abú nínú ọ̀ràn yín, nínú ẹbí yín. Ọ̀rọ̀ tí ó dẹ̀yìn àti bàbá wa ìmáàmù àgbà fún ilé Ògbómọ̀ṣọ́ pọ̀ kò nípọn. Àwọn tí ń dá sí i láti ta tán láwọn ń gbìjà yín, àwọn ni ọ̀dádá tí ń dá fìtínà lẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá wa ìmáàmù àgbà, ọ̀rọ̀ ìmáàmù àgbà náà ò nípọn. Àwọn tí ń dá sí ìmáàmù tán láwọn ń gbìjà ìmáàmù ní ń dá fìtínà lẹ̀, àwọn ni wọ́n ń da orí yín pọ̀. Ìbá wá dá kí bàbá wa ọbó rò ó, ẹ wò ó lọ́tún, ẹ wò ó lósì. Nígbà tá wuyewuye ń ṣẹlẹ̀ ní ìsìn, inú ìlú ta ní ti ń ṣẹlẹ̀? Nínú ìlú ti yín mà ní. Àsìkò ta ní ń ṣẹlẹ̀? Àsìkò yín mà ní. Wọ́n di pàǹpá mọ́ ìmáàmù láti ta.
àwọn tó ti fẹ́ bá mọ́mù jagun láti ta tẹ́lẹ̀ wọ́n mà ti ran ogun lé lọ́wọ́. Wàláhì béèyàn bá ilá júlẹ̀ tí wọ́n bá ilé kìnìún ẹbí àbí kìnìún ìlú rẹ̀ wọ̀gbẹ́, ìkòkò ọ̀tá ní ó padà sonítàn oníjàmbá o. Èèkàn nínú àwọn èèkàn tọ́lọ́run fi ṣe Ògbómọ̀ṣọ́ lọ́ṣọ̀ọ́ ní Ìmáàmù Tọ́lhà. Ẹ gbà fún bẹ́ẹ̀ bọ́lọ́run ti ṣe nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ọba Ghandi, ẹnu yín láti bá o. Ọ̀pá àbẹ̀rù àìfi nà méke o, a máa fi ni. Ọ̀pá tẹ̀ ń fi òun, ẹ dákun ẹ má fi na ìmáàmù. Torí ẹni tá a fẹ́ dáṣọ àbùkù fún, ó kò kọba tó ní gangan ó kan lábùkù o. Ìmáàmù Tọ́líhà ò jọ ẹni tọ́lọ́run fẹ́ kàn lábùkù, ọ̀rọ̀ ẹnu rẹ̀ líle. Kọ́rọ̀ ẹnu ẹni ó sì le, ibi ó ti kéwú náà ló fi jọ. Àwọn tí a ń gún yín lábẹ́rẹ́ pé ẹ yọ́ ẹ mẹ́lòmíì wá, àwọn náà ni a tọ̀, àwọn náà ni wọ́n rèé. Omi ẹ̀kọ́ ni, omi ẹ̀kọ́ ni. Ẹ má jẹ́ wọn ó dà lóru mọ́ yín lórí. Ọ̀rọ̀ tí mo sọ lánàá nípa ẹgbẹ́, àwọn tí wọ́n jẹ́ àfáà ẹ̀sìn náà mà tún máa ń tí mo wí. Ọ̀tọ̀ ni Islam dájú ni Ọlọ́run ló ní. Huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqqi. Wọ́n fi ẹ̀sìn yẹn rán Ànábì Muhammad níṣẹ́ sí gbogbo wa ni. Ànábì Muhammad messenger lòun tí wọ́n fi ẹ̀sìn rán níṣẹ́. Gbogbo ẹgbẹ́ míì tí ẹ bá ti ṣe Islam lórúkọ ẹgbẹ́ yẹn lórúkọ rẹ̀ ń jẹ́, tó jẹ́ ẹ̀sìn gangan tí ó dá gbogbo wa pọ̀, ẹgbẹ́ lásán lábẹ́ ẹ̀sìn ni. Mi ò yọ̀rọ̀ yẹn padà, ẹgbẹ́ lásán ni wọ́n. Kìí dẹ̀ sí gbogbo ẹgbẹ́ ló lè mọ ọ̀rọ̀ túnṣe bí bá ń dàrú, àbí ló lè mọ ọ̀rọ̀ dàrú bí bá ń látúnṣe. Gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n bá ti dá sí rí lọ́tún ni àbí lósì, tọ́rọ̀ náà ó sì yanjú, bọ́lọ́run ṣe kádàrá tiwọn nìyẹn. Ọlọ́run kádàrá tiwọn bẹ́ẹ̀ ni. Ká gbà fọ́lọ́run lórí ọ̀rọ̀ wọn. Ọlọ́run ni ò ṣẹgbẹ́ yẹn lẹ́gbẹ́ tó lè rí nǹkan tó ṣe, àbí tó bá dáwọ́lé nǹkan kó rí tó ṣe. Ọba Ghandi ìlú yín ni wọ́n ń dàrú o. Ìlú yín ni wọ́n ń dàrú o. Lẹ́ẹ̀kan sí ẹ pé àwọn ẹbí Ayílára, gbogbo tí bá ń bẹ́ńbẹ́, ọjọ́ orí yín parí ẹ̀, ipò yín parí ẹ̀, àṣẹ yín parí ẹ̀. Ẹ̀yin kìí sọmọ ìlú, kìí sọmọ ilé, ọmọ ẹbí wa kọ́, kìnnìkan ni ìjà ló dé bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń ran yín pé ẹjọ́ ni àwọn náà ní tó jọ nínú ẹbí wọn. Wọ́n láwọn tí wọ́n ń pè lọ́mọ àlè nínú ẹbí wọn tó sì jẹ́ pé irọ́ ni, ọmọ ọkọ ni wọ́n, ìjà ló dé lórí dòwe. Àwọn náà mọ̀ pé àwọn táwọn ń pè lọ́mọ àlè nínú ẹbí àwọn ọmọ ọkọ ni wọ́n. Ẹ má jẹ́ wọn ó fi ọ̀rọ̀ tó dùn da ìṣèjọba yín rú. Ọdún kè lórí ìtẹ́gun rí oyè. Ọba tọwọ́tọwọ́ ní fi ń bá yín sọ̀rọ̀ o. Níjọ́ tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ gan, ǹjẹ́ a rí ẹnìkan nú àwọn tí ń ran yín lónìí pé ẹ mú màmú wá, ẹ mú màmú mi wá, a recognize ẹ̀. Ǹjẹ́ a rí nínú wọn tó bá yín sọ òdodo ọ̀rọ̀ pé bàbá ìmọ̀ bàbá wa ọba ẹ̀ sì wá gbọ́ màmú yìí ni. Àfáà làwa náà ẹ̀ gbọ́ màmú yìí ni. Kódà a mú màmú wá bá yín privately, yóò bẹ̀ yín. A tún wá pa láṣẹ kó bẹ̀bẹ̀ gbangba ta. Bàbá wa ọba láàyè yìí náà wọ́n ń ṣe báyìí. Kódà bí ò ní jẹ́ gbangba, èyí ó sì sọ ọ̀rọ̀ báwọn ní gbangba sí ọba aláyélúwà. Ṣùgbọ́n atóbi mọ́sẹ̀ bá wí ìdàlúrú ni. Bọ́rọ̀ bá kú òbí kan náà, ó yẹ kẹ́ni ó tóbi ó ríyàn pé lákìyèsí kíjọba rẹ̀ má bàa ṣubú.
ǹjẹ́ ààrẹ nìkan pè yín lákìyèsí pé àgbà pé wà tí màá mú wò dáa, ṣùgbọ́n lọ́nà báyìí tẹ́ bá ti tó báyìí náà lóòótọ́ ẹnikẹ́ni tó bá wà ń bẹ̀ náà bí ó sì rẹ̀ àti ní mọ́mú rẹ̀ àti yẹn ẹ má bínú sí i máa. káàkàbà yín sọ bẹ́ẹ̀ kẹ́yìn náà ṣe gbọ́ ìmọ̀ràn tó korò látẹnu wọn. bàbá wa ọba Ghandi abiyamọ abọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ nìyí. ṣe rí ìmọ̀ràn tí wọ́n ń fún yín lórí ìmáàmù Tọ́líhà, wọ́n fẹ́ dọ́gbọ́n gba ọ̀já tẹ́ fi ń pọnmọ lápàyè lẹ́yìn yín. wọn ò ní yá yín lọ́jà tí wọ́n bẹ́ẹ̀ báyìí sọjá ti yín nu ìmáàmù Tọ́líhà nínú ẹni tó ṣe pé tájọsọ yín bá padà wọ̀ tán tẹ́ gbádùn tinú tòde ni o. wàláhì èmi mà pọ̀rọ̀ tí ń bẹ láàrin yóò yanjú, ìsì tí mo rà àti yanjú. ẹni tẹ́ 8 níbẹ̀rẹ̀ o, sorry ẹ má jẹ́ ń lo kẹ́lìmà 8 gan, ẹni tẹ́ ọ̀rọ̀ yín ò jọ yẹra yín níbẹ̀rẹ̀ o, wàláhì ọ̀rọ̀ yín ò padà yẹra yín ní parí. ẹ gbọ́ mọ́mù yìí mọ́mù gbọ́ yín yé, ẹ wà dọ̀rẹ́, ẹ mú lọ́mọ onú mú yín bàbá. ilé ayé lára ayé fira yín ṣẹ̀sín, ẹbí ayé lára ẹyẹ fira yín ṣẹ̀sín. ẹ̀yin lẹ́ ń bẹ́ wájú lẹ́ ń bẹ́ sẹ́yìn, lẹ́ ń yẹpẹrẹ ọ̀ṣọ́ tọ́lọ̀ fi dá yín lọ́lá. ẹ jẹ́ ó yá, ọlọ́run ní jẹ́ ó yá o, sẹ́rí tẹ́ ń fẹ́ o, ẹ jẹ́ ó yá. bàbá ìmáàmù tuntun, bàbá wa ìmáàmù ààfin tó fẹ́ di ìmáàmù tuntun nínú ẹgbẹ́, lákìyèsí o pé wọ́n fẹ́ gba iyì oníyì fi dá ọlọ́lá ni o. ọbẹ̀ tí a bá sì fi àbòsí kuná ẹ̀ kì í jiná o. bíyàn bá fi tipá wáyì tó ní iyì àti bọ̀tán yìí ní kó wù kì í dáa o. Salamu alaikum.